ẹ gbọ́ ṣé lódodo Ọbásanjọ́ kì í sọmọ Yorùbá? Ó pẹ́ tí mo ti ń gbá wuyewuye ọ̀rọ̀ ọ̀hún ó jọ mí lójú. Báwo ló ṣe jẹ́? Mo rò pé wọ́n lọ́mọ olówù òdùrú ni. Àwọn Ẹ̀gbá ní rárá, wọ́n ní ìyá rẹ̀ ló bá wọn tán nípínlẹ̀ Ògùn. Ẹ̀rí b'Ọbásanjọ́ ti ń ṣe ni ọ̀rọ̀ òye bàbá mọ́. Bàbá yín Ọbásanjọ́ ti ń ṣe gángangan. Ó wá sọra rẹ̀ dá láṣẹ apàṣẹ ọba afàṣẹ sọ̀rọ̀. Èwo ni tọmọ olówù lójúde Ògúnmọ́lá? Ògúnmọ́lá olódògbò kẹ̀rí lójú ogun. Ìbàdàn ẹ ti gọ̀jẹ̀. Ìbàdàn wọ́n lé ẹṣẹ́gun alára ẹṣẹ́gun ajérò. Ìtàn ló sọ fún wa bẹ́ẹ̀ pé ẹṣẹ́gun Àgbẹ̀kọ̀yà ẹ sì ṣẹ́gun ogun Jálumi. Ọbásanjọ́ wá gbógun ká yín mọ́lé ó wá nà yín mọ́lé. Atókú mọ̀kú amọ̀nà ọ̀run mọ́ lọ. Èmi ti mọ̀ pé Ọbásanjọ́ ṣẹlẹ́yà kó tó kú. Ìkanra pé Bọ́lá Tinubu wọlé ló ń dààmú àgbà ọ̀dàlẹ̀. Tọ́mọdé ò bá mẹ́wẹ́ lẹ́wẹ́, tọ́mọdé ò mọ̀wé lówè. Ó yẹ ká jáwé ẹwẹ́ sọ́wọ́ ọ̀tún, ká jáwé òwe sọ́wọ́ òsì. Ká wá fún lálàyé ẹ̀kúnrẹ́rẹ́. Ọ̀rọ̀ jàkọ́, Ọbásanjọ́ ní láti mọ lẹ́fù ara rẹ̀ lọ́wọ́lọ́wọ́. Bóyá l'Ọbásanjọ́ rántí kó ti kúrò nípò ààrẹ. Ẹni tó ti gẹṣin rí ó yàtọ̀ sẹ́ni tí ń gẹṣin kútúpà bọ̀ lójú ọ̀nà. Ẹ wò gbà tí wọ́n pa Bọ́lá Ìgè. Mo fẹ́ kẹ́ ẹ máa fi sùúrù bá mi lọ ní. Ọ̀rọ̀ jàkọ́, ọ̀rọ̀ mi ti débi alálàyé. Ìgbà tí wọ́n pa Bọ́lá Ìgè níjọ́sí, àwọn èèyàn bíi Bísí Àkàndé wọ́n gbógun tó Omíṣore. Wọ́n lómíṣore ló pa Bọ́lá Ìgè, Omíṣore ló pa Bọ́lá Ìgè, Omíṣore ló pa Bọ́lá Ìgè lórin à ń gbọ́ ṣáá. Ohun tó wá jọni lójú ni pé àtijọba àtọlọ́pàá wọn ò lè mómíṣore. Ìdí ni pé deputy governor ìpínlẹ̀ Ọ̀ṣun lómíṣore nígbà tí Bísí Àkàndé ń ṣe gómìnà lọ́wọ́lọ́wọ́. Ẹ wá wo ohun tó ṣẹlẹ̀ ní kété tó kúrò níjọba ni wọ́n gbé e. Ìyẹn túmọ̀ sí pé ẹni tó bá ti kúrò níjọba kò láǹfààní láti lo immunity wàláì sàlàyé. Gbogbo àǹfààní tẹ́ ẹ bá ní lásìkò tẹ́ ẹ wà lágbára, gbogbo àǹfààní tẹ́ ẹ bá ní lásìkò tẹ́ ẹ wà nípò ńlá, kété tẹ́ ẹ bá ti kúrò nípò lágbára padà sọ́dọ̀ ẹni tó fún wọn. Ó dá mi lójú Ọbásanjọ́ ti gbàgbé wípé Bọ́lá Tinubu ló wà ńbẹ̀. Ààrẹ àná l'Ọbásanjọ́ bóyá ó ti gbàgbé bóyá kò fura bóyá wọn ò sọ fún. Ṣé ẹ rántí Ayọ̀ Fáyọ̀ṣe gómìnà ìpínlẹ̀ Èkìtì níjọ́sí? Àwọn èèyàn kan gbógun wọ́n ló kówó ìjọba jẹ. Kódà wọ́n sọ iye owó tí wọ́n ló jí. Wọ́n pariwo Fáyọ̀ṣe olè. Wọ́n gbẹ́jọ́ rẹ̀ dé kóòtù. Wọ́n gbé e lọ sí FCC. Ó dé kóòtù ìjọba. Àsìkò yẹn ó tún bú Buhari títí wọ́n fẹ́ gbé kò sáàyè. Ìgbà tó ṣòkó parí ìjọba rẹ̀ tán, fúnra ara rẹ̀ ló gbéra rẹ̀ lọ sọ́dọ̀ EFCC tó ní mo dé o. Ẹni tó bá wà níjọba ní ìjà lágbára. Ẹ̀wà rẹ́ni sọ f'Ọbásanjọ́ pé gbà kí lọ bí òréré. Pírẹ́sídẹ́ǹtì ti ń sọ lẹ́nu lọ́wọ́lọ́wọ́ Ọbásanjọ́ kọ́ Bọ́lá Tinubu ni wọ́n ń pè bẹ́ẹ̀. Alágbára àná ni yín bọ̀dá Ọbásanjọ́. Ọ̀tá Yorùbá ni yín bọ̀dá Ọbásanjọ́. Ọbásanjọ́ gangan ló kọ́kọ́ gbógun ti Yorùbá nation. Pé Yorùbá nation ò ní wáyé. Pípẹ́ Sunday Ìgbòho lẹ́yìn odi iṣẹ́ Ọbásanjọ́ ni. Òun ló kọ́kọ́ gbógun pé Bọ́lá Tinubu ò ní wọlé pírẹ́sídẹ́ǹtì tó lọ gbọ́mọ láńgídí pọ̀ lọ́jọ́ ìdìbò. Èèmọ̀lúkutu pẹ́bẹ́ǹpẹ̀bẹ́. Kírú Ọbásanjọ́ wò sùn pé kí gbogbo ọba dìde. Ọbásanjọ́ ò ti sẹ̀ sórí adé. Alálẹ̀ Oòduà á bí ọ́. Ìtẹ́nu adé á bí ọ́ Ọbásanjọ́ o. Ìrùkẹ̀rẹ̀ ọba á bí ọ́ Àrẹ̀mú. Ẹ̀yin ọmọ Yorùbá, Ọbásanjọ́ ni ẹ gbé ṣépè. Ẹ yé bú ọba Yorùbá mọ́. Ṣé Ọbásanjọ́ náà ló sọ wọ́n dẹni yẹpẹrẹ? 1979 constitution tí wọ́n ṣe láyé Ọbásanjọ́ ló sọ àwọn ọba Yorùbá dọba tí ò jẹ́ nǹkan kan. Ọbásanjọ́ ló gbàgbára lọ́wọ́ wọn. Àwọn tọ́rọ̀ ọba òye
ni wọ́n ń sọ páwọn ọba aládé ń wọ́ra wọn nílẹ̀ẹ́lẹ̀. Ọbásanjọ́ ló fi wọ́n yí lẹ̀ẹ́lẹ̀, ọba Yorùbá kọ́ ni wọ́n wọ́ra wọn. Ọbásanjọ́ yìí ni Olúṣẹ́gun olórí burúkú yìí ni ọmọ àlè. Ní 1979 ni wọ́n lọ ṣòfin tí wọ́n fi gbogbo ọba aládé sábẹ́ alága kánsù àdúgbò wọn. Àwọn alága local government council ni wọ́n ní kí wọ́n máa sanwó oṣù fáwọn ọba. Kọ́ba ó fẹ́ ṣe eégún, kọ́ba ó fẹ́ ṣòro, alága kánsù gbọ́dọ̀ sáyẹ̀nsì. Kò sọ́ba-kọ́ba tó lè lọ sí Mẹ́kà, tó lè lọ Jerusalem tàbí kó lọ sílùú òyìnbó láì gba àpúrúfà lọ́wọ́ alága kánsù kọ́mọ́ jìyà. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ọmọ Yorùbá? Ṣebí láyé Ọbásanjọ́ ni àwọn ọba Yorùbá dákẹ́ nígbà náà àwọn ọjà. Àsìkò tó yẹ kí wọ́n ó jà àwọn ọjà wọ́n mọ́wọ́ lẹ́rán. Ọbásanjọ́ ti kó wọn sí páńpẹ́ òfin, ọjọ́ ti tẹnu bọ́pọ̀. Oòrùn ti kàtàrí gbọ̀ngbọ̀n àfi tí wọ́n bá tófin ṣe. Ó pẹ́ tọ́básanjọ́ ti héètì ìran Yorùbá. Bọ́lá Tinubu tó wọlé ìbànújẹ́ ló jẹ́ fún bàbá Ìyábọ̀. Ṣé bẹ́ẹ̀ rántí ẹni tí jẹ́ Bọ̀dé Thomas ọmọ Ọ̀yọ́ ni tó lọ ìpàdé lọ́balọ́ba nìbàdàn tó lálàáfíà òdìdé pàdé òun. Ohun tó ṣe lọ́jọ́ yẹn irú ọ̀rọ̀ àlùfàǹsà tí Bọ̀dé Thomas sọ sáláàfin Ọ̀yọ́ lọ́jọ́ sí l'Ọbásanjọ́ sọ sáwọn ọba nípínlẹ̀ Ọ̀yọ́. Ṣé bẹ́ẹ̀ rántí ohun tó ṣẹlẹ̀ níjọ́hun? Ẹ̀yin ọba aládé, ẹ̀yin ọba Yorùbá, níbo lágbára Yorùbá wà? Ṣé bẹ́ẹ̀ rántí Aláàfin fàgbà hàn Bọ̀dé Thomas? Bọ̀dé Thomas ṣe ló gbogbogbò bí ajá ó gbókú ni. Ẹ̀yin ọba Yorùbá, níbo lágbára yín wà? Ọba Yorùbá, ọmọ aládé ẹ jìnnà ságbà, ẹ̀yin ọba kéréje. Kí ló dé tẹ̀yin ọba aládé wá dákú rẹ̀ tẹ̀? Kàkàkà ẹ wá agbára owó lẹ̀ ń wá. Ìgbà tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí í dọba, ayé tiyín ni wọ́n ń kidnap ọba. Èmi ò gbọ́ pọ́ba ní stroke nínú ìtàn rí. Ayé ọba tiyín lọ́ba ń lu mọ́gùn lórí èèyàn. Ẹ láwọn olóṣèlú ọ̀bẹ̀rù ọba. Ohun tó máwọn òṣèlú ń wọ́ba nílẹ̀ẹ́lẹ̀ ni pé wọ́n mọ̀ pé wọ́n fúyẹ́ gẹ́ngẹ́ lòwú aláǹtakùn. Ọba Yorùbá wo ló lè derin lá kó dejò tí ọ̀dọ̀ fẹ́? Ká lọ́ba kan ń bẹ nílẹ̀ Yorùbá torí bí olúkòso ọ̀bẹ̀rẹ̀ iná s'Ọbásanjọ́ lè ní kó máa dọ̀bálẹ̀. Ẹ̀yin ọba Yorùbá, ẹ jẹ́ wá gbára lọ síbi tẹ́ ẹ ti lè rágbára. Ìyẹn lẹ fi lè gbára yín lọ́wọ́ àwọn òṣèlú. Ẹ jẹ́ lọ kàwé ìtàn àwọn alágbára. Mo rántí ọba kan lẹ́kìtì ní 2022. Ìbọn sakabùlà ló pa, ayé tiyín lọ́ba ń jọba tí ò lóògùn. Kò sí tó ní ẹ mọ́ tàṣẹ f'Ọbásanjọ́ lójú ẹsẹ̀. Ẹ ti sùn. Ní jọ́síjọ́sí, àwọn tó bá fẹ́ jọba wọ́n máa ń dágbára oògùn wò láàrin ọjà, kì í ṣe towó níná. Ẹni tó bá lágbára ní ìjọba nígbà yẹn, ọ̀pọ̀ nínú yín gan ni òkúkú lẹ́tọ̀ọ́ sípò ọba ọ̀hún tó ṣe pé Ọbásanjọ́ ni wọ́n lọ sábà nígbà náà. Sọ́ba tó ṣe pé Ọbásanjọ́ ló fi sípò oyè l'Ọbásanjọ́ kọ̀máǹdì tí ò ní gbọ́. Gbogbo ọba t'Ọbásanjọ́ fi jẹ l'Ọbásanjọ́ wá síbi tí wọ́n ti ń gbọ̀pá àṣẹ. Mo lè ka méní méjì mẹ́ta títí dẹ́rìndínlógún tó ṣe pàdé Ọbásanjọ́ ló wà lórí ẹ̀. Ẹ jẹ́ k'Ọbásanjọ́ mọ̀ pé kì í ṣe pírẹ́sídẹ̀ǹtì mọ́ o. Ìgbéraga ní ṣáájú ìparun. Ìgbà t'Ọbásanjọ́ dé, gbogbo ọba gbogbo òjòyè ló dìde f'Ọbásanjọ́ lọ́jọ́ ayẹyẹ. Ìgbà tí Ṣèyí Mákindé dé, gbogbo ọba tó wà níjòkó gbogbo wọn ló dìde. Ìgbà tí wọ́n pe Ọbásanjọ́ kó wá sọ̀rọ̀, Ọbásanjọ́ wá ń retí pé káwọn ọba aládé ó tún dìde nàró títí tó fi ka speech ẹ̀ tán. Olúwa, ta gan l'Ọbásanjọ́? Sọ́ba Síjú Adé lè wà láàrin wọn k'Ọbásanjọ́ pariwo mọ́ba? Ṣó lè jẹ́ gbìmọ̀ àwọn Awùjalẹ̀, Aláké, Ẹ̀wé Adó, Aláàfin Ọ̀yọ́ k'Ọbásanjọ́ bá wọn dárú ẹ̀ láṣà? Ìgbà tírú Ọbásanjọ́ bá ṣe léyìí fáwọn ọba Yorùbá lójú gbangba, ọ̀wọ̀ wo ni wọ́n fẹ́ ní lójú ẹ̀yà míì? Sọ́mọ Haúsá lè ṣe fáwọn ọba Haúsá, ẹ wí fún mi. Gbogbo ọmọ Ìbò tí mo mọ̀, wọ́n máa ń rá bàbà níwájú ọba tiwọn ní ta ni ọ́, kí n lo jẹ́, kí n lọ já mọ́, ipò wo ló wà tó fi wojú ọba tiwọn. Ìwọ Ọbásanjọ́ tó yẹ kó o ti kú sẹ́wọ̀n tá a gbà ọ́ wálé, ọwọ́ adélé tán ọwọ́ ń dojú egbò délẹ̀. Ẹ̀yin ọmọ Odùduwà,
kò yẹ kẹ́ ẹ dákẹ́ lórí ìṣẹ̀lẹ̀ yìí. Ẹ dìde tó bá ti jòyè. Ẹ sọ̀rọ̀ lórí àbùkù tó Ọbásanjọ́ fi kàn wá, tó fi kan gbogbo ọba nílẹ̀ Yorùbá. Gbogbo ọba aládé ẹ mọ̀ mú yẹpẹrẹ. Ọba tiwa ò sí ń bẹ̀, ọba ìlú mi ọ̀wá, òun kọ́ ni tó wà ńlẹ̀. Tí wọ́n bá bi yín léèrè wípé ta ló kọrin ewì sínú àwo, kẹ́ ẹ sọ pé Kunle Ologundudu ni. Èmi ọ̀kan ṣoṣo ọmọ líle tó dùn àbí irúnmọlẹ̀ tí lé bìrì kọ̀kọ̀. Ẹ lè fẹ́ bú mi, ẹ lè fẹ́ pè mí lẹ́jọ́, ẹ lè fẹ́ kí mi. Nọ́mbà mi rèé 08054795965. Ẹ jẹ́ kí n tún sọ torí ẹni tó lọ rèé wá gègé. Ó yẹ kó ti dé 08054795965. Ó ṣeé ṣe kápá kejì ọ̀bọ̀.